ìkan náà àwọn àlùfáà wa àgbà fadilatu Sheikh Dr. Dhu Nurayn Jibril Sahban hafidhahullah ta'ala wa ra'ah wa saddada ila al-khayrati wal masarrati khutah. Mo rò pé lọ́wọ́ ìparí December wọ́n ní discussion kan lórí irú ìyàwó wo la máa ń fẹ́ àbí ká sọ pé kí ló yẹ ká wò lára ìyàwó tí a ò bá fẹ́. Ọ̀rọ̀ yẹn wá gbé wọn lọ bí kán wá ṣàwọn àlàyé kan pẹ̀lú reality tá à ń bá yí láyé lónìí. Ìpè kì í ṣọ̀rọ̀ obìnrin lo niqab lókùtà máa wò máa o kódà káwọn lọ rí mọ́mọ nínú poli tí ò sí ìsìná tó jẹ́ pé virgin káwọn wà kọ lẹ́sìn ẹ̀yàn báwọn káwọn wà fẹ́ olórí fáwọn káwọn kan fẹ́ onílẹ̀ kọ́ọ̀bù táwọn ò máa lọ. Ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn generate àwọn argument kan àmọ́ mo rò pé ọ̀rọ̀ náà clear fẹ́ni tó bá ti fi bẹ̀rù Ọlọ́run ọba tí ò fi gbọ́ tó wà bẹ́ẹ̀ tí kí n má ní bẹ̀rù Ọlọ́run tẹ́lẹ̀ máa ní kí sáwọn wà bẹ̀rù Ọlọ́run táwọn ti gbọ́ táwọn gbọ́ yín bẹ́ẹ̀ ẹni bá ṣáà ti gbọ́ pẹ̀lú dáadáa yóò gẹ̀ẹ́tì tí wọ́n bí pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Àmọ́ lánàá bí àná náà ni mo wá rí fídíò kan fírí tí ọkùnrin kan nínú àwọn tí wọ́n máa ń dìfẹ́ǹdì èyí tó ń dẹ̀dẹ̀ rẹ̀ òun ló wá ń sọ̀rọ̀ pé àwọn tí a ti wá ń rí báyìí pé àwọn yẹn ti ń padà bọ̀ wálé ọ̀rọ̀ bàbá àwọn ti wá ṣe báyìí o àwọn ti sọ bẹ́ẹ̀ pé gbogbo wọn padà bọ̀ ǹjẹ́ kí ló dé ló bá ní ọ̀rọ̀ táàfà àwọn ti ń sọ lórí ní kọ́ọ̀bù látijọ́ sí òun àwọn náà ti ń sọ yìí o ni wọ́n ń làmẹ́ǹtì yìí o àwọn náà ti wá ń sọ yìí ìdákọjá bẹ̀rù Ọlọ́run gbogbo ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kí mo gbéjọ máa ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ gbogbo òsì dàrú òsì dàpọ̀ òsì jọra wọn ẹ̀dàkùn mbó lọ́nà àjá mo ló ti ń jọmọ́ náà lọ́rin kí n máa rìn lọ́rin sọ́nà àjá ọmọ ní ọ̀nà lọ́rin náà nílọ yóò kó dàwọn ti bẹ́ẹ̀ dé lọ́rin àmọ́ dàkí ní ìpọ̀ mọ́ra wọn kò jọ mọ́ra wọn ọ̀tọ̀ lọ̀rọ̀ láwọn ń sọ ọ̀tọ̀ sí ní tẹ̀yìn sọ alhamdulillah bí mo wá jòkó sí láìpẹ́ yìí tí mo já jòkó mọ̀ sí àwọn mítìnì kan tán mo bá rí tí clarification àwọn dọ́kítọ́rù náà ti wá jáde inú mi wá dùn ara mi wá yá mo wá rò pé yóò dáa ká tó pàkíyèsí lórí kíní yìí àwọn yóò sì lè mọrú àbòsí táwọn arábí yìí máa ń ṣe ẹ sì lè mọ̀ pé ẹni ó ti tẹ̀lé sínú odò ni wọ́n mithluhum bẹ́ẹ̀ mi ti mọ wí gbogbo ìgbà mithlul ghariqi ọ̀rọ̀ àwọn àlùfáà náà ni o ìjọba ti rẹ̀ ń tí ń gbò tẹ̀lé sínú aburú tán ń wá ń wá gbogbo ọ̀nà àbáyọ wọn ni mithluhu àpèjúwe rẹ̀ ni yìí mithlul ghariqi àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bí al-ghariq al-ghariq yẹn òun lẹni tó tẹ̀lé sínú odò bikulli ma ahassa tamassak bikulli ma ahassa tamassak anything tó bá yẹ fíìlì ní surrounding nínú sàlẹ̀ odò yẹn yóò fẹ́ dín nǹkan ní orí ìgbóhùn tókè ó dàbó sórí ẹja onímọ̀ kórí ẹja ló ń dìbò yóò ṣe bókun àbí igi àbí kìnní kan tó sàlẹ̀ gbóhùn tókè ló ń dìbò ní bẹ́ẹ̀ lọ́rọ̀ àmì eléyìí ẹ ti tẹ̀rí ń bi àwọn ìwíkù nílẹ̀ yóò báyìí ìmọ̀ kẹ wá túbá lórí tẹ́ sọ ó sì jápọ̀lẹ̀ fún yín tàbí kẹ dákẹ́ jẹ́jẹ́ kálàfẹ́ òjọba náà lóòótọ́ káfẹ̀yìn àtọ́lọ́wọ́n balẹ̀ kẹ mọ yẹjú ara yín àmọ́ kẹ wá mọ wọn tẹ́ fi mọ justify àwọn aburú tí àwọn yẹn ti fọ́nlẹ̀ pàtàkì jùlọ yìí tọ̀hún lẹ́dẹ̀ wòlé tó ti fọ́nlẹ̀ ńlẹ̀ Yorùbá yìí kò ní justification àwọn ọ̀rọ̀ yẹn nídìí àkójẹ ni bí ó sì jákójẹ gbogbo yẹn ṣáà dákẹ́ lórí ẹ̀ kí òdodo ọ̀rọ̀ sì mọ lékè rẹ̀ padà tọ́ káwọn abákálukú bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ ṣàforíjì fún gbẹ́ni bá ṣe aburú lórí ilẹ̀ àmọ́ láti fẹ́ mọ̀ rò pé kẹ wá mọ wọ́rọ̀ àwọn yẹn kẹ mọ fi justify láburú kò jọra wọn. àwọn Dr. Dhu Nurayn hafidhahullah nígbà mọ̀ mi dáadáa bọ̀ kí mi sábà kàn wá dédé defend personality kan báyìí àmọ́ tó bá ti ń lọ mọ́ àwọn ìta ń sọ yìí pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí ẹ̀gbọ́n wá fẹ́ fọ̀rọ̀ kan fi wá dàn kankan rú láì kò ní sáyé rẹ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ń jọ sí yẹn ọ̀rá play ibi táwọn ilé náà máa ń gé nínú ẹ̀ ẹni bá ti ọ̀rá gbẹ́nu mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ọ̀rọ̀ wọn yìí níbi tí wọ́n lọ ẹni bá fẹ́ ṣàbùsí òun náà ni ó ṣe káwá tún pọ̀ clarification wọn á wà rí jàǹbá tí ń bẹ lọ́wọ́ àwọn ilé ẹja gbọ́ bẹ́ẹ̀ kan náà. kí n lọ fọmọ ní police tí ò ṣe sinari kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn mo ní kò ṣe sinari ni o fàájì ni o ní wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó pè mí ju kí n fún ní kọ́ọ̀bù lọ báyìí tí mo lọ. ó pè mí ju kí n fún ní kọ́ọ̀bù lọ báyìí tí mo lọ kí ló bí ọ̀rọ̀ yìí ní tójú wa ti ń rí pẹ̀lú àwọn tí ń lo ní kọ́ọ̀bù lónìí ó tó kéyìn sọ báyìí. ìtumọ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ni pé tẹ́lẹ̀ níjọba bá ti di pé èèyàn ti dàgbàsókè débi pé ti ń lo ní kọ́ọ̀bù ìsìn kan ti dàgbàsókè ní ara rẹ̀ àmọ́ àwọn àsáwọ̀ ti sáwà ní àwọn oní ní kọ́ọ̀bù lónìí ní kọ́ọ̀bù kọ́ ni ò dá mọ́ ní kọ́ọ̀bù kọ́ ni iṣẹ́ sì mọ́ ní kọ́ọ̀bù kọ́ ni iṣẹ́ ìbẹ̀rù Ọlọ́run mọ́ ìbẹ̀rù Ọlọ́run ni àpẹẹrẹ ẹ̀sìn ni ìdàgbàsókè nínú ẹ̀sìn ni àmọ́ àwọn oníbàjẹ́ ti di pé dàgbàsókè nínú ẹ̀sìn ni àwọn náà ti wá ń gbé wọ̀ ẹ bá ti wá ń rí wọn ní kọ́ọ̀bù lẹ́ẹ̀mọ́ rí in ti ń bẹ lábẹ́ ní kọ́ọ̀bù àfa ṣèyítọ́ náà ni lókù ti ń bẹ lábẹ́ ní kọ́ọ̀bù ọ̀rọ̀ tán wí kò ju bá ń lọ ọ̀bùn oní ní kọ́ọ̀bù tí ń mọ̀ ó jẹ́ tó wá gbọ́dọ̀ ìkẹ́lẹ́ àti ẹ̀sìn oní ní kọ́ọ̀bù tí wọ́n bá mọ̀ yìí tí ẹ̀rẹ̀ ti wàhálà máa lọ kọ́ ọmọ pólì lẹ́sìn máa tí èsè fẹ́jì àwọn oní ní kọ́ọ̀bù tó jẹ́ fẹ́jì oní ní kọ́ọ̀bù tó ti wá lẹ́sìn oní ní kọ́ọ̀bù tó ti wá dáadáa ni wọ́n mú náà méjèèjì oní ní kọ́ọ̀bù ni làwọn ilé ìbá gébi ẹnumọ̀bẹ̀wọ̀n náà bá gébi ọ̀rọ̀ wíjẹ́ báyìí o èyí bàbá wọn náà ti ń sọ rí pẹ̀lú pé ní kọ́ọ̀bù yóò ìsára kí ni ẹ kò jọra wọn bàbá tí yín ti ń wí ni pé ní kọ́ọ̀bù laysa min ta'alimil Islam pé kò sí lára ẹ̀kọ́ tí Islam kọ́ wa ṣé wọn làwọn àfáwà yìí náà wí aláì nǹkan náà wí kó lè wá clear dáadáa fún wa kọ́ ni wọ́n ń wí èmi náà ẹnu tó máa sábà kọ́ọ̀tì náà nù ẹ wá já o ibi tán wá ti wá jáde nísìnyí wá ṣàlàyé pé kílẹ̀ wí ẹ má dọ̀rọ̀ àwọn papọ̀ mọ́ ti yín kò jọra wọn ẹ má ṣe kí ni ẹ má dà papọ̀ kó jọ ara wọn ẹ wá já gbọ́ nísìnyí ìpínlẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí.
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلوات الله وسلامه ربي عليه وعلى اله واصحابه والتابعين لهم باحسان الى يوم الدين. اما بعد فان احسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. معشر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته. عليكم السلام ورحمة الله. adúgbò fún ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó gbé islam fún wa ní ẹ̀sìn islam ó sì pa wá láti blessing tí a gbọ́dọ̀ máa ṣe nìyẹn. adúgbò fọlọ́wọ́n ọba náà ní orí islam adúgbò fọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n anábà muhammad sallam ẹni tọ́lọ́wọ́n agbẹ́ anabi tó gbé anabi kalẹ̀ ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo àlùmọ́ àpáta àríkọ́ṣe mi lára anábà muhammad sallam ẹni tó wá gbé sórí ayé àti ẹni tó wá sí ìjọba ìdàkíyàmá látara anábà muhammad sallam la fi wá rí wípé nínú ẹ̀sìn kò ní kí fún mùsùlùmí máa bójú, nínú ẹ̀sìn ní kí mùsùlùmí máa lo niqab, nínú ẹ̀sìn kí mùsùlùmí máa lo kíni kó máa lo hijab. nítawa náà pèpè sí nìyẹn. àwọn kan wá ń bẹ lónìí. tọ́ ṣe pé àwọn ti fi táwọn pípẹ́ sí nílẹ̀ báyìí nínú ẹ̀sìn oníkéyìn máa lo niqab, nínú ẹ̀sìn ní kóbìnrin ó máa bójú, wọ́n tó wá ní táwọn náà ń pèpè sí nìyẹn. but ẹni táwọn eléyìí fẹ́ máa fọwọ́rọ́ wọn yìí justify ìtẹ̀ èyí ò ní kámúrin ó máa lo niqab laysa min ta'alimil islam bí kò sí lára ẹ̀kọ́ islam. wọ́n tún fi nílẹ̀ pé àádà ní pé àṣà lárúbáwá ni kò sí lára ẹ̀sìn but àwọn dòkítọ́rọ̀ sí láwọn pé nísìn wọ́n ní lára ẹ̀sìn ló wá ẹja tó wá gbọ́dọ̀ wọn ká tó gbọ́ síwájú díẹ̀ sí pẹ̀lú ògbọ́lọ́dọ̀ lọ àti ẹ̀gbọ́ ọgbẹ́ tán náà àgbọ̀ tán àwọn tó padà sẹ́yìn. ẹ̀ tó mọ̀ wá gbá nàbì kò ní kí mùsùlùmí máa bójú, nínú ẹ̀sìn ní kí mùsùlùmí máa lo niqab, nínú ẹ̀sìn kí mùsùlùmí máa lo kíni kó máa lo hijab. nítawa náà pèpè sí nìyẹn. àwọn kan wá ń bẹ lónìí táwa ń sọ ní táà wí ẹ̀bùn ní olùwàrí ní ìsèparí ẹ̀ bal nakdhibu bil haqqi ala al batil fayadmaguhu fa idha huwa zahiq wa lakum waylun mimma tasifun. ẹni tí ń bá ń fi ìbàjẹ́ rinlẹ̀ ẹ̀bùn ní ẹgbọ́dọ̀ sòdodo tí ó fi ṣe kíni tó fi gbé ìbàjẹ́ yẹn kú ni o òdodo yẹn ní wàá ṣe kíni ó wo ìbàjẹ́ yẹn dànù. ẹni tó bá wá yẹ tí ń sọ tí ò dáa olùwà ní pé tọ́ ìgbé ní ọmọdé ẹnu tán ẹni tí ń parọ́ mọ́ wa ń táà wí tán nípa ní pé tọ́ ìjábù náà sínú ìsìlámù àbí ìjábù kìnnìkan àwọ̀ sọ pé ìjábù sínú ìsìlámù ìjábù wà ní ìsìlámù àwọ̀ sí lamẹ́ǹtì kankan àwọn mi àwọn ń pààyàn lẹ́kọ̀ọ́ ni àwọn ń pààyàn lẹ́kọ̀ọ́ ni because ẹni tó bá fẹ́ bójú gbọdọ̀ mọ̀ nípa ẹni tí ń bò wọ́n gbọdọ̀ mọ̀ tó ṣe kí ni tó dé wọ́n gbọdọ̀ mọ̀ ní àwọn àwọn kan because òun là bá sẹ́jọ́ ìsìlámù nígbà pé lákìsí nìyẹn question láti béèrè láti kí ni là ń dáhùn à sì ń sọ wípé má lo nìkọ́ọ̀bù lásán láti jóbìnrin ìwádìí ẹ̀ dáadáa ǹjẹ́ ó lágbóyè lórí nìkọ́ọ̀bù tí ń ṣe kí ni tí ń ṣe yẹn táwọn sọ nìyẹn ẹni tí ń bójú ṣe kí ni òun bò kan òun ló sì dájú ọba níwà ọwọ́ mi tó sì lẹ́sìn papọ̀ mọ́ òun ló dájú ó dájú ẹni tí ò ṣe kí ni tí ò bójú lọ tó sì níwà tó sì lẹ́sìn lọ gírèdì ni ọgbọ́n mi àmọ́ wo tó fẹ́ bójú náà wọ́n náà ṣe kí ni wọ́n náà níwà lẹ́sìn táwọn sọ nìyẹn o àwòtakò nìkọ́ọ̀bù àwòtakò kí ni àwòtakò ìjáàbù. ẹja tó sáwọn yẹn bọ. wọ́n sọ pé àárẹ̀ yẹ dáadáa ǹjẹ́ ó lágbóyè lórí nìkọ́ọ̀bù tí ń ṣe kí ni tí ń ṣe yẹn táwọn sọ nìyẹn ẹni tí ń bójú ṣe kí ni òun bò kan òun ló sì dájú ọba níwà ọgbọ́n mi tó sì lẹ́sìn papọ̀ mọ́ òun ló dájú ó dájú ẹni tí ò ṣe kí ni tí ò bójú lọ tó sì níwà tó sì lẹ́sìn lọ gírèdì ni ọgbọ́n mi àmọ́ wo tó fẹ́ bójú náà wọ́n náà ṣe kí ni wọ́n náà níwà lẹ́sìn táwọn sọ nìyẹn o àwòtakò nìkọ́ọ̀bù àwòtakò kí ni àwòtakò ìjáàbù ẹni tí bá wá ń sọ pé à ń là mẹ́ǹtì àkótó ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba kò délé mi náà àwọn yàwó bàbá wa ń bójú náà ọgbọ́n mi àwọn àǹtí wa ń bójú náà alhamdulillah àwọn ọmọ wa náà ń bójú alhamdulillah àwọn ìyàwó mi náà ń bójú àwọn abẹ́ntì kankan alhamdulillah adúgbòlódọ́ náà. information of character àbí táwọn ọlọ́yà mi náà tó ń pè ní dákun ṣàkíyèsí má parọ́ mọ́ wa ẹ̀sìn náà ń sọ ìwọ náà ṣàlàyé ẹ̀sìn kó yé àwọn èèyàn. tọ́ jazakumullahu khairan wa hafizakumullahu min kulli su'in wa makruh ọlọ́run bá wa sálẹ̀ kúrò àlàfáà Sheikh Dr. Nurain Jibril Sahban hafizahullah. àwọn dàgbẹ́ lélẹ́ yìí ní ó clear àbí ó clear ó clear knockout nù. tọ́ sọ́wárí ti bàbá yín táwọn ti wá sọ ti pẹ́ pé ní kọ́ọ̀bù sí lára ẹ̀sìn wọn rí bí gbé wọn lẹ̀ Yorùbá ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹ sì lè rí àfa alùsùnà kan ẹ má gbogbo ẹ bá ti ń wá pé ta lẹ fẹ́ lọ́mọ ẹ lè lọ́mọ ẹnìkankan ẹ ta lẹ lọ́mọ táwọn tó kù rẹ níwájú ọ̀rọ̀ gbẹ́yẹ tí wọ́n máa kó gbogbo ra ẹ lè rí ọ̀rọ̀ ẹnìkankan lọ́mọ níbi wọn ni kọ́ọ̀bù ó clear ó ẹnu alùsùnà wal jamaa nílẹ̀ Yorùbá ẹnu gbogbo wọn gbogbo àwọn àlùfáà àwọn àtàwọn ọmọ kí wọn ẹnu gbogbo wájú ọkọ̀ lórí pé ẹ̀sìn Ọlọ́run ní ìbádà ni sọ ọmọ bí a ti ní khilafu jẹ́ ń sọ fún wọn ni pé sọ wá jẹ́ ọ̀ràn èèyàn kóbìnrin ó lò ó ṣe pé tí ò bá wà lò yóò jìyà àbí kì í ṣọ̀ràn èèyàn kóbìnrin ó lò ó torí tó bá lò ó ní ládájọ́ ni tí ó lò ó lọ àmọ́ àìlò rẹ̀ lè mọ́ fa ìyà fún khilafu tí ń bẹ láàrin wa èyí ṣe pé àárín wa ló ti bẹ̀rẹ̀ khilafu tí ń bẹ láàrin àwọn al-ulama tí ń bẹ láàrin àwọn onímọ̀ al-fuqaha tó ti wà ti pẹ́ kọ̀dí ká tó kí n ti ń jẹ́lẹ̀ Yorùbá tó mọ̀ jẹ́lẹ̀ Yorùbá nìyí ní khilafu ni ti wà nù mímọ̀ so kò dàrú ọ̀rọ̀ ẹ̀sìn wa ìbò ọ̀rọ̀ ẹ̀sìn yìí sì yanjú ṣọ́nà ìwòlẹ̀ mọ́ lọ wá alẹ́ wa mọ́ fọ̀rọ̀ rẹ̀ justify ìsọkúsọ pé kí n sọ pé kóbìnrin ó lu niqab pé àádà ni kì í ṣe ìbádà ìsọkúsọ ọ̀rọ̀ ni ẹ̀ka wá nítorí pé àwọn lárúbáwá ti máa ń lò ó tẹ́lẹ̀ síwájú kó tó di pé àwọn ìyàwó ànábì náà wà ń lò ó àwọn lárúbáwá ti ń wẹ jánábà tẹ́lẹ̀ kí Islam tó ní ká máa wẹ jánábà ṣé jánábà wíyò wá sí lára ẹ̀sìn àwọn lárúbáwá ti ń ṣe nìká ní ká gba ìyọ̀ǹda lọ́wọ́ wàlí bá a ti ń ṣe nìká lónìí ṣé ká ṣe nìká ò sí lára ẹ̀sìn
ṣé àádá lòun náà kì í ṣe ìbádà bá ti mọ̀ wá ká lọ táàmọ̀ ká lọ́nu táàmọ̀ ká lọ láwọn tó kí lárúbá ti ń ṣe ní àádàtàn lárúbá ti ń ṣe báyìí lápò tí bẹ́ẹ̀ sí ti dé tó ti fi lè pé lẹ́sìn fún wa àyè mọ́ pẹ̀lú ẹ̀ ní ìbádà mọ́ yóò kú ní ìbádà yóò sì di kíni yóò kú ní àádá yóò sì di ìbádà má dojú ẹ̀sìn kíni yóò dàrú ọ̀rọ̀ àwọn ṣéèkì dókítà tí wọ́n sì sọ wọ́n máa ń tán wí reality ti já mọ̀ ní sí pé àwọn pàǹtí ti sá wa bí àwọn oníníkọ́ọ̀bù àwọn ẹni tẹ́sí òyìn kódà ẹni tí èṣe mùsùlùmí nìsín àwọn náà ti fi nìkọ́ọ̀bù yìí ṣe bàjẹ́ àwa nítorí tí wọ́n ní pé ìwà ṣe ìjọ kéèké ṣèjọsìn ọlọ́run bá mọ́ àyà àmọ́ fi ẹ̀ wọ́n nìyẹn ní pẹ́tò mọ́ wo nìkọ́ọ̀bù fẹ́yàwó ọ̀rọ̀ tó sì wí wo dódó ọ̀rọ̀ ni ṣé nìkọ́ọ̀bù lànàbì ní àwò fẹ́yàwó lóòótọ́ nítorí ní ayé tá ànàbì ní àwò náà padà sọ ànàbì ní àwò ẹ̀sìn káṣí wo kíni àwò ìwà ìtàn sọ náà ànàbì náà kọ́ wa nù so nìkọ́ọ̀bù kọ́ ló ní àwò so láàrẹ̀ ẹ̀sìn wá ní nìkọ́ọ̀bù yẹn wà àtúwárí kí n ti ń bẹ láàrẹ̀ ẹ̀sìn yìí àwọn òbílẹ̀jẹ́ náà ti ń wá ń ṣe bẹ́ẹ̀ àwọn náà ti ebi láìpẹ́ yìí ọmọbìnrin kan bí ambagà bí ìnáni ń gbé yóò sì wọ nìkọ́ọ̀bù yóò sì máa ṣe fídíò bí ayé mọ́rún lọ bí iṣẹ́ ni yóò sì máa sọ ọ̀rọ̀ alfahsha yóò máa dárúkọ nǹkan ọmọkùnrin yóò máa dárúkọ nǹkan ọmọbìnrin pẹ̀lú nìkọ́ọ̀b yàgò pé eléyìí ò lè jẹ́ ni tó lo nìkọ́ọ̀bù haqqan ṣèbí kò gbẹ́ náà ti jọ̀rọ̀ oṣù mélòó náà lọ ẹ̀dá kí nǹkan wá ní nìkọ́ọ̀bù ló fẹ́ lò kó wá bárù yóò parí kó lóun rí ìyàwó òun ti rí wáìfù material ó gbé àgbákò àbí ò gbé àgbákò ó wá ní ṣèbí sì ń lo nìkọ́ọ̀bù àìwá mọ iye táwọn wá rí ní àwọn onínìkọ́ọ̀bù lónìí táwọn èèyàn wù ní ìwà àtàwọn ẹni tó ṣe pé nígbà tó ti ké nìkọ́ọ̀bù yẹn ó ti di iyì àti àpọ́nlé fún àwọn obìnrin àwọn náà wá fẹ́ mọ lò láti mọ fi gbáyì àti àpọ́nlé yẹn àgbọ́yé tó ń pè ní àgbọ́yé ẹ̀sìn kò sí bẹ́ẹ̀ kò sí àrímọ́ sọ wá pọ̀ bẹ́ẹ̀ àwọn náà tẹ́lifíwọ́n kílẹ̀ máa lùsùnà àlùsùnà ẹni wá wá ẹ̀dẹ̀ sọ pé eléyìí náà ṣe súnà àti ẹni tó lóun máa lò ní kọ́ọ̀bù lẹ́nì inú wákàtí márààrún wọ́n ṣe ti wá àtìrẹ̀ fún wákàtí márààrún lábẹ́ ní kọ́ọ̀bù fa inú wákàtí márààrún tí ó káwọn sọmọ kí máa wò ní kọ́ọ̀bù wà ní kọ́ọ̀bù nìkan lọ fẹ́ wò kọ́ wá gbẹ́ni tí kí wákàtí márààrún sílé ní sì lò ní kọ́ọ̀bù jáde nulẹ̀ ọ̀fọ́ mọ́fà ìdàtún ní kọ́ọ̀bù àti tó ń bọ́ sí bọ́ sí àti èmi mọ àwọn tìjàní àtàn lò ní kọ́ọ̀bù tìjàní àti wọn nìkan tí wọ́n lò ní kọ́ọ̀bù yàwó sálábí ṣe lò ní kọ́ọ̀bù àmọ́ wọn làwọn àdúgbò wa lọ́nà ẹ̀bẹ̀ aṣọ tí wọ́n wáìtì tí wọ́n sì gbé ní kọ́ọ̀bù lé lórí ọwọ́ apàdé ọlọ́ọ̀tí lórí ní kọ́ọ̀bù kánú sọ pé mẹ́wò ní kọ́ọ̀bù nìkan lásìkò tá a tó wáyé o agbẹ̀dẹ náà ní wo ní kọ́ọ̀bù táwọn ò mọ̀ tó yan ẹni táwọn ò mọ̀ ó tọ́ ni oní ní kọ́ọ̀bù tá a bá fẹ́ nìsín àmọ́ délédélé àmọ́ àwọn afáwọn àwọn afáà rẹ̀ bó ti ń gbọ́ alukọ́ wà sí dáná lọ gbogbo ẹ ti dànù nìsín àbí kéèyàn ó mọ̀ sọ ọ̀rọ̀ wọn yẹn ó clear kẹ́nìkan kó sì máa da ojú ọ̀rọ̀ náà rú sọ ọ̀rọ̀ yóò tún lé ẹni dáadáa lómìnira náà tó fẹnu kún báyìí torí pé mo ti ń gbà mo rí ìtì lọ́rọ̀ àwọn arábí ti ń bọ̀ nù àwọn arábí ti kan tó wá di pé wọ́n tó á fẹ́ mójú táṣẹ̀ máa ṣàlàyé lọ jìnnà káàtì ètè máa ṣàlàyé rẹ̀ báyìí so ẹ̀rí bí lọ́nbẹ̀hùn ọ̀rọ̀ tí bàbá yín tán ní pé ní kọ́ọ̀bù sí lára ẹ̀sìn ọ̀rọ̀ dẹ̀dẹ̀ rẹ̀ lọ́rọ̀ yẹn kì í sọ̀rọ̀ ní mímọ́ tí ọ̀rọ̀ yẹn gbọdọ̀ kákù ńlẹ̀ ọ̀rọ̀ intí ìmọ̀ ẹ̀sìn fi lọ́lẹ̀ ni pé an-niqab min ta'alim al-islam fabaqiya khilafun ilmiyyun qa'im ó ní pé wa hal an-niqab wajib 'ala al-mar'ati al-muslima aw sunnatun mustahabba ibi tí ìrọ̀ ìmọ̀ wà nù ẹ dúró fi hududu ma tanawala wal-'ilm ẹ kúrò níbi tí mo sọ parẹ́ abillahi mannihi wa karamihi 'izzi wa fadlihi an yazidani wa iyyakum 'ilman nafi'an wa rizqan tayyiban wa 'amalan mutaqabbalan wa shifaa'an min kulli da' wa sallallahu wa sallim 'ala 'abdika rasulika muhammad wa 'ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته.